Tọ́lání serious mo kí ẹ gbogbo ìyànà pàjá orí ẹ wà ń bẹ ọ̀gá mi Tọ́lání serious gbogbo ìyànà pàjá congratulation mo kí gbogbo yín o ẹ ní mọ̀ bànújẹ́ o apá 007 mo kí ẹ bàbá Léjìgbò mo kí gbogbo yín pápátá ni mo kí ọlọ́run Sìrì Olùpéjú wọn débẹ̀ ọlọ́run ọba Sìrì Olùpéjú orí ẹ wà ń bẹ mo kí gbogbo yín ni mo kí pápátá ẹ ní mọ̀ ṣòro ẹ ní mọ̀ bànújẹ́ lágbára Ọlọ́run Elédùmarè orí yín wà ń bẹ ẹ ti tọ́ba ìjayà ọ̀rọ̀ bí wọ́n dálé ọ̀rọ̀ Tàfà lion Tàfà ọmọ òde Tàfà ìwọ Tàfà wọ́n ní àìmọṣẹ́kọ̀ ọmọ orogun òun ló fi torí bomi gbóná sódì gbàgbé bí edeko ni bó ṣe dẹ́kọ̀ gangan tó fi dé láwọn jọ̀ṣọ̀ ṣé wọ́n ti gbàgbé ni ìwọ ọmọ ẹrú wọ́n tó dàbí ẹran tó yàgbẹ́ nígbà tí sáré àmú ẹdẹ láti Kwara ṣó ti gbàgbé ni wọ́n tẹ́ pé oko ló ń dá ní Kwara lọ́hùn yẹn bí sáré tó mú ẹ wá ẹ̀pọ̀ tó mú wá gbà yẹn mo lè máa ka gbogbo yín sẹ́mi wà nù wọn kọ́lọ́ fún kẹ́gbọ́n tó ń play rẹ́kọ̀dù gbà yẹn wọ́n wà nù wọn ẹ̀pọ̀ gan tó mú wá gbà yẹn ẹ̀pọ̀ gan mi tún fẹ́ máa dárúkọ lọ ní kó wà lẹ́yìn kó bóyá kínní tó ti yẹ wọ́n wá jáde òun sọ̀rọ̀ sí Zaria ta ni yálàyà tiẹ̀ níwájú Zaria ó gbàgbé olóore ẹ̀ tí ó bá ń ṣe Zaria ta ló fẹ́ mọ̀ wọlé kó yìí ta ló fẹ́ mọ̀ ní Lion Junction gan so ti gbàgbé kó alábúra fún ẹ gbà tó dé ni so lórí burúkú ní ẹni wọ́n rèrè Tàfà yìí ìwọ ọmọ ẹrú ìwọ ọmọ tó níran ìwọ ọmọ yẹn olóbi ọmọ yẹn lẹ́kọ̀ọ́ ní Kwara so ipá yìí ẹ ti bàjẹ́ ìwọ tó ń dáko ọmọ àti ẹ̀ jáde ìyẹn mú ibi lásìmọ̀ ó lè yẹn ọmọ Mósè tó pè rẹ̀ lọ́mọ Akínsànyà àtolórí burúkú ọ̀gá yín Goliath àárọ̀ àwọn ló ń tì ẹ̀ ó ti kàn dínú yọ̀ báyìí ìbùkún ṣe wà bẹ̀rẹ̀ sí jáde fún yín ni mo ti bẹ̀rẹ̀ báyìí tẹ́ ẹ̀ ṣòṣì káàkiri ẹ̀yin tẹ́ ẹ̀ nírò rí ẹ̀yin ọmọ ẹrú ẹ̀yin tẹ́ ti fi ń ṣògùn owó wọ́n ti fi ń ṣògùn owó náà ẹ̀ mọ̀ náà ẹ̀pá ayé yìí ti bàjẹ́ ni ayé yìí ti bàjẹ́ gan-an ìwọ ń sọ̀rọ̀ ta ni ìjẹ́ ẹ̀ tó ń sọ̀rọ̀ ò ń sọ̀rọ̀ sórí orí ẹ̀ o lè rà láàánú mọ́ lágbọ̀rọ̀ lọ́hùn o lè rí olóore mọ́ mo fọ́lọ́n bá búra fún ẹ Tàfà o lè rí olóore mọ́ láyé ẹ olóore ẹ ti jì sí kòtò o lè rí olóore mọ́ Koko Zaria máa wòrán tí ẹ jàre bàbá tó ṣe dáadáa wọ́n máa wòrán tí ọ̀gá mi Zagaza èèyàn tọ́ba ìjayà èèyàn Fẹ́mi Jpron ọlọ́run máa wòrán tí ọ̀gá mi èèyàn Tàfà Sengo máa wòrán tí ọ̀gá mi kọtí kú sí wọn wọ́n máa ṣe dáadáa lọ́ntì ẹ̀ ìwọ tó ń kọ́lé mọ́lé tó ralẹ̀ mọ́lẹ̀ mọ́tò oríṣiríṣi ń jáde ó fowó tiẹ̀ gọ́gọ́ ra mọ́tò ó ti ra mọ́tò 75 million ó ti ra mọ́tò 40 million ó ti ra mọ́tò 30 million ó ti ra ní 25 million ó ti ra ní 20 million ó tún kọ́lé mi wà tún ṣe mí lọ́dún ìlágbọ̀rọ̀ náà again máa wò rántí ọ̀gá mi Koko Zaria má dá wọn lóhùn ọ̀gá ni ẹ èèyàn ta ló kíbọ̀ mo rí ẹ̀mẹ́ ta ló ọ̀gá mi Trialisa nọ́mbà 1 gbogbo Òṣòdì tuntun èèyàn Kẹ̀ndù náà ni Kẹ̀ndù ló lóṣòdì nọ́mbà 1 gbogbo Òṣòdì pátápátá Kẹ̀ndù ni Kẹ̀ndù ló lè ṣe Kẹ̀ndù máa ń ṣòṣòdì inú wa ń bí yín ẹ máa bínú kú ni Kẹ̀ndù tó ṣe náà tó ṣomi tó ṣe títì tó tún ṣàánú àwọn èèyàn ó tó ẹ̀pá àwọn èèyàn kò sí nǹkan tí ó pè tán inú yóò dùn sí bẹ́ẹ̀ ni Koko gbowó yẹn wá fún yín ni ẹni tí inú ò bá dùn sí nǹkan tí Sengo ṣe ẹni tí inú ò bá dùn sí nǹkan tí Kẹ̀ndù ṣe inú abímọ kú kì í dùn inú yóò ní dùn ẹni tí inú ò bá dùn sí nǹkan tí tọ́ bá ń ṣe tó ń bínú inú abímọ kú kì í dùn inú yóò ní dùn lágbára Ọlọ́run Elédùmarè ẹ̀yẹn jókòó síbẹ̀ kẹ́ máa ṣọ̀tẹ̀ ẹ̀ máa ṣorí burúkú kẹ́jọ́ pẹ́ ń ṣe tó ti gbọ́ àti gòdà àtọ̀gá yín ẹ̀ ń dẹ́mọ́ ni wọ́n lọ́wọ́ president àwọn ò ní president làwa ní president là ní Bàrúwá dẹ̀ ni Ìbùkúnlé Bàrúwá òun ni president wa ní gbogbo Nàìjíríà yìí ní ọ̀dà NURTW bẹ́ẹ̀ ni Bàrúwá lọ̀gá ti wà àwọn ọmọọ̀yà yín rí o bọ̀ ìwọ Tàfà yẹn ara yẹ ẹ ṣì máa balẹ̀ tó ti gbọ́ ẹnu tí ìgbín ẹ tó fi bó ṣà ó máa fẹ́ nu yẹn gbolẹ̀
tó bá yá ẹ má padà wá pẹ́ bẹ̀bẹ̀ ìyá yín ẹ má wọ̀ọ́rì wọ́n má wọ̀ọ́rì àmọ́ wà fún yín ẹ mọ̀ ó ti dé padà tẹ́ bá gbé pé ó dé padà Fúyọ̀ Ìjẹ̀bú dé padà ìyá yín bàbá ìyáláyà yín ti dé padà. Mo wo fídíò kan wo yóò ṣàyẹ̀ náà sọ̀rọ̀ ṣé o ṣe ń ṣe orí burúkú ẹ kiri àbí má wọ̀ọ́rì ibi tó ti wá rí òòṣà fún ẹ ọmọ àti mi tó wá rí òòṣà fún ẹ mo sì máa lọ fẹjọ́ ẹ̀sùn wọn wà wá mọ̀ pé ẹran ta fà tí ó jà òun ló ń jẹ́ nọ́mọ̀ ẹ̀yẹn ṣe máa wòran ẹ ṣe máa jẹ̀yà gan tàfà yẹn ó ṣe máa sọ́fà gan ṣé mo ìbí ló ń tiẹ̀ àbí kò lè láti ló ń tiẹ̀ ọba arọ ló ń tiẹ̀ ẹjọ́ máa ṣòfò ní papọ̀ òfò lómi ẹ̀fọ́ máa ń ṣe ẹjọ́ máa ṣòfò ní ẹni tí èèyàn láyé yín mọ́ pàtọ́gà yín ti dẹ́dọ̀ àwọn ilẹ̀ lẹ́wọ́n jáde lẹ́wọ́n sọ̀rọ̀ ọ̀gá yín tí ò lẹ́nu Lagos State mọ́ tí ò lẹ́nu l'Abuja mọ́ tó ti lè dànù ìyá aláya yín à ń gbọ́ pé fẹ́lẹ́jọ́ yín PDP tó bá wùn kẹjọ́ yẹn NRC ẹlẹ́jọ́ yẹn ẹgbẹ́lẹ́ yẹn ẹlẹ́jọ́ yẹn àárọ̀ yà yín APC là wá Gàgàbà Tinubu for second time Aṣíwájú for second time òun ló lè ṣe Nàìjíríà yìí Ségò ló lè ṣèkó Kẹ̀ndú ló lè ṣe ṣòdì ẹ fi wọ́n lẹ̀ ta ló di nọ́mbà 1 lóṣòdì wa ó pè gbogbo wa bẹ́ẹ̀ ẹ̀yin máa tẹ̀lé lúzà ẹ̀yin ọ̀dẹ̀ olóòórùn ẹ̀yin olórí burúkú ẹ̀yin wèrè o máa rí pápí yẹn náà ti ń gbẹ lọ́rùn ó ń gbẹ lórí ó ń gbẹ lọ́rùn ẹ̀yin olórí burúkú èèyàn ẹ ríra yín ni ẹ rí bẹ́ẹ̀ ṣe rí ni ẹ wo gíláàsì kẹ wòra yín náà wọ tàfà yẹn náà wo gíláàsì kò wòra ẹ wọ táyé ẹ ti bàjẹ́ Zaria tó gbé ẹ lọ́wọ́ sókè tó mú ẹ wá sí kò pé kí ìyá má jẹ kí àwọn fámìlì ẹ má jẹ yà kí ẹ má kú sínú yà kí bàbá ẹ má kú sínú yà ó wá dẹ́kun òbí wọn náà lọ ń sọ̀pọ̀tọ̀ wọn lọ́tẹ̀ ó ti gbàgbé tó mú ẹ dé Lion Junction ó ti gbàgbé tó mú ẹ dé kò gbogbo yín lágbára Ọlọ́run ọba ẹ̀san máa ké lórí yín àdàbí àdá fún gbogbo yín lágbára Ọlọ́run Elédùmarè ẹ wá ń bú Zaria ìgbàdí Zaria tọ́ga yín lọ sáàtì lè jìgbò ńgbà yẹn tí Zaria ń bọ́ gbogbo wọn níbo ni wọ́n wà ńgbà yẹn Tàfà ó mà tí dẹ́kọ̀ ó tí dẹ́kọ̀ ara ò mọ sítórì ò mọ kankan nígbà tí Zaria tó ṣiṣẹ́ lójú méjì tó fowó ẹ̀ bọ́ ọ̀gá yín Gòláyátì ńgbà yẹn níbo ni ìyá ẹ wà nígbà tẹ́sẹ̀ ẹ̀ ń dùn ún tó lọ tẹ̀kọ́ mọ́lẹ̀ níbo ni yàrá yẹ wà báyẹn wọ Tàfà tó ń sọ̀rọ̀ Ọlọ́run fẹ́ bá ti yẹ ẹ jẹ ni má wọrí gbogbo sítórì ilé yìí ni màá sọ fún ẹ kò tí ì yà báyìí wọ Tàfà yẹn Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni Ọlọ́run máa bá tiẹ̀ jẹ́ ni ó máa ṣorí burúkú for January to December ni wọ Tàfà yẹn àti wọ Legacy yẹn náà wọ Legacy tó mọ̀rọ̀ sọ ọ̀dẹ̀ ní Nigeria youth lọ ń pín owó lọ́gẹ́ ẹ pín sí Nigeria youth tiẹ̀ nìyẹn ni àbó làjú ẹ̀ dáadáa ojú ti ń dùn yẹ ẹ̀ owó lọ́gẹ́ ẹ pín nígbà tó wà ní state chairman kò pín Indomie lásán kò pín Indomie lásán kò pín ó kàn do gbogbo anybody ni ó do anybody lọ olóko dógidógi olóṣì ọ̀dẹ̀ olóòórùn ọ̀lẹ ẹlẹ́sẹ̀ kan aláyé bàjẹ́ ọ̀dẹ̀ dídìrín common English o lè sọ o yẹ pé o lè pronounce mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé what goes around comes around o ti rí nǹkan tó ṣẹlẹ̀ báyìí Ọlọ́run ló ń bẹ́ẹ̀ fà á Ọlọ́run máa bẹ́ẹ̀ fà á kan lẹ̀ ní some people tún lè ṣe some people balẹ̀ jẹ́ ẹgbà property workers ẹgbà kórópè márùn ọtúgba lẹ́sọ̀sì kan wọ́n máa sọ pé some people tún lè ṣe some people balẹ̀ jẹ́ Ségò náàtì orí ẹ wà bẹ́ẹ̀ Ségò dá padà bẹ́ẹ̀ ni Ségò bàbá àgbàlagbà bàbá tó mọ̀lá tó wó kọ kí ló kan Ségò pẹ̀lú òṣì àti ìranù dẹ̀ ṣe kiri Ségò ráyè tìyìn ìwọ alágbo France táyé yìí ti bàjẹ́ tẹ́ ṣòṣì kiri ìwọ má wọrí tó bá bí aláya bàbá ẹ̀rẹ́ máa bọ̀ lẹ́kọ̀ọ́ ìwọ Tàfà yẹn ìwọ má wọrí wọn náà ti jọyìn wọn àbí àmọ́ kó wà pẹ̀lú wọn tẹ́lẹ̀ wọn wá tí ìyá ẹ̀ jáde wá má wọrí wà á mọ̀ orí apá orí asán wà láìtàlá mo ti bẹ̀rẹ̀ báyìí pẹ̀lú yín báyìí mo ti dé padà ó dé padà Fúyọ̀ Ìjẹ̀bú dé padà ẹ mọ̀ ara yẹn á balẹ̀ tó bá tí wọn gá mi tó sọ pé kí n fi ìyáláyà ilẹ̀ tálẹ̀ yín iwájú ta ni tálẹ̀ yín mo ti sọ fún yín tẹ́lẹ̀ mo ní tọ́ba àkókò tọ́ba ìjayà ajégúnjẹran wọn débẹ̀ mo ní tọ́ba mo ní Ségò mo dẹ̀ ní Kẹ̀ndú ta ni ìyáláyà yín àwọn tí mo níyàn ti tó
ó ti tó fún mi ọlọ́run wọ́n ti tó Sego Nation ti tó fún mi mo dẹ̀ ní Koko Zaria gangan fún ààrẹ kò ṣe fọwọ́ rọ́ wọ́n á má battalion orí ẹ̀ wà ń bẹ̀ ó dúró síbẹ̀ ẹ má wọrí ẹ má jẹ́lé ìlọ́nà mo sì ń bọ̀ fún yín o ó tójọ́ mẹ́ta yá àbí ó yẹ má wọrí àwa bẹ̀rẹ̀ gidi kan pẹ̀lú yín sí ẹ ṣé wàá mọ̀ pé ẹ̀wọ̀n tó fọ́ àti òjà òní